ẹsẹ̀ gbogbo àwa tá a wà ní àyín gbogbo tí ń jẹ́rẹ̀ ẹ̀kún ọlọ́mọdé àbáwọn sún. Àmín. Ẹ sàmì dáadáa. Allahumma àmín. Bá ń lọ bí ayé Al-Qur'ani. Al-Qur'ani yẹn là ń fi ń ṣeré. Al-Qur'ani yìí bó ti dé wá bó ń ṣe ọlọ́run mọ̀ọ́mọ́. Kẹ́sẹ̀ pẹ̀lú rọ̀. Bàdà Bismillahi minash shaitani rajim. Innal ladhina amanu wa amilus solihati kanat lahum jannatul firdausi nuzula. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. إن الذين آمنوا وعملوا الصالحات. Ó sì yẹ kó dúpẹ́ fọlọ́run fọlọ́run ọba tí ẹ ṣe é kó àwọn àìmọye òjò rọ̀ látọ̀dún tó lọ títí dọdún ìtílẹ̀ ti gbé mu. إن الذين آمنوا وعملوا الصالحات. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا فابشروا بالجنة التي كنتم توعدون. ẹni ọlọ́run bá ń bẹ̀ lára rẹ̀ kó bá ń kan sára sọ́lọ́run dáadáa. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. Qalu rabbuna Allah ọlọ́run láwọn tí wọ́n á máa tọ́mọ̀ mi tí wọ́n á máa dákọ̀ mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru Allah àárọ̀ wọn Allah ọ̀sán wọn Allah alẹ́ wọn kì í sàwọn tí wọ́n máa ṣe Allahu láàárọ̀ lọ́sàn-án tí wọ́n máa lọ dún sí o sí o lálẹ́ o. قالوا ربنا الله ثم استقاموا. Ọlọ́run ní ọgọ́rọ̀ ọdún wọn bẹ́ẹ̀ bí wọ́n ti pọ̀ tó yẹn tatanazzalu alayhimul malaika. ألا تخافوا ولا تحزنوا. Bá a ti wí Allahu yẹn ọlọ́run ló mọ yẹn màláìka tó ti sọ kalẹ̀. تتنزل عليهم الملائكة Ẹ wọ́n ṣe ọlọ́run Muhammad. ألا تخافوا ولا. Níjọ́ tí ọlọ́run fẹ́ sọ súrátù Húdù kalẹ̀ fún Ànábì wa Muhammad. قالوا ربنا الله. Ẹ dákun ìṣẹ́jú méjì náà mo ní. Àmọ́ ìta gbọ́ tá a ní gbọ́ mi mọ́ láyé. Àmọ́ ìta sọ tá a ní sọ mi mọ́ láyé. Ẹ dákun ẹ concentrate sí mi torí Ọlọ́run Kùránì là ń kà. إن Súrátù Húdù níjọ́ tí ó sọ kalẹ̀ fún Ànábì. صلى الله عليه وسلم. Ikirima nínú àwọn ọmọ akéwà gbà fún Sayyidina Abubakar ni Ikirima. Ikirima ni wọ́n ń sọ fún wa wípé Sayyidina Abubakar ọ̀gá wa wọ́n sọ fáwọn wípé àwọn béèrè lọ́wọ́ ṣe ọlọ́run Muhammadu. صلى الله عليه وسلم. Sa'altu Rasulallahi sallallahu alayhi wa sallama ma shaybuka. Kí ló dé tí o funfun ṣẹ̀ṣẹ̀ rí yín bí kán ríyàn lénìí kó wá di lókejì ẹni tí wọ́n rí rẹ̀ tí irun rẹ̀ dúdú nígbà tí ó sì fi di lókejì irun Ànábì ti funfun. ألف لام را
àti orí. Kitabun li uhkimati ayatuhu. Sayyidina Abubakar. Wọ́n náà wá béèrè lọ́wọ́ sí ọlọ́run Muhammad, ya Muhammadu, ya Muhammadu. Wọ́n sì ní wọ́n fẹ́ràn Ànábì ní kẹ́tù dáadáa. Kitabun Ya Muhammadu. li uhkimati ayatuhu. Wọ́n máa béèrè lọ́wọ́ sí ọlọ́run pé máa ṣe ìbúkà. Kí ló fa ewu? Kí ló fa irun funfun òjijì yìí? Kitabun li uhkimati ayatuhu. Ṣé ọ̀nà mẹ́rin náà ni irun funfun máa tètè fi wù sírí ọmọ ẹ̀dá Ádámà? Ọ̀nà mẹ́rin ni. Àkọ́kọ́ mbẹ́ bẹ́ẹ̀ yàrá ni wẹ ọṣẹ dúdú púpọ̀ irun ni ó máa funfun yóò tètè funfun. Kitabun. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ yàrá máa ọ̀dọ́ tí ń bá rúgbó sùn púpọ̀ yóò tètè máa yọ orun funfun gbogbo orun funfun kún gbogbo eré rẹ̀ àti yorùbá. Kitabun dábìlì lóhùn náà. uhkimati ayatuhu. Ẹni wọ́n bá fi àgbà ara bí tẹ́gbẹ́ àgbàlagbà ní bàbá àti ẹ̀ wọ́n á pẹ́ kí wọ́n tó lóyún. Bí ọmọ náà bá tètè tó bá dáyé yóò tètè yọ orun funfun. Kitabun uhkimati ayatuhu. Ẹnì kẹrin òun náà ní ẹni wọ́n bá kó kìkì rẹ̀. Kílé tẹ̀lé lójó ẹsẹ̀ ẹ̀ máa tẹ̀sí. Thumma fusilat min ladunni hakimin khabir. Ìmọ̀ tẹ̀ yá ní sílẹ̀ tó lójó àtàkùrá ní ẹsẹ̀ lójó ẹgbàdùn. Thumma fusilat min ladunni hakimin khabir. Ọ̀yà ẹ̀kọ́ sókè lẹ́mẹ̀ta kẹ́ kọ̀ntró owó lọ́dún yìí. Ẹ̀kọ́ sókè lẹ́mẹ̀ta. Ẹ̀kọ́ tó pé. Alla ta'budu illa Allah. Ẹ sàlùbáríkà kalẹ̀ kalẹ̀. Innani Bàbá sàmì fún wọn. minhum nadhir Wọ́n yóò lọ́jọ́ tó máa ń ka àlùkùrá nì lọ. wa bashir. Ó ṣe ọlọ́run Muhammadu. Sallallahu alayhi wa sallam. Bí òkìkí bá pọ̀ tá a bá ń pariwo yẹn káàkiri tètè yọ irun funfun. Kitabun Irun wá jáde lórí ànábì irun funfun. Ó jáde lórí ànábì lójijì. uhkimati ayatuhu. Ànábì ní Súrátù Húdù tí wọ́n fi ránṣẹ́ sí mi. Wọ́n pa mí láṣẹ wípé Súrátù Húdù yìí gbogbo nǹkan ní bẹ́ẹ̀. Kitabun uhkimati ayatuhu. Kúránì náà lọ́wọ́ wá ní kébì pẹ̀lú rẹ̀ ká máa wà ń bẹ̀ lónìí. Ó tọ́pẹ́ fún wa àbí ó tọ́pẹ́? Nítorí yọ inú ànábì. Kitabun Ó yọ inú ànábì tó di funfun lójijì. uhkimati ayatuhu. Òun lèmi pẹ̀lú rẹ̀ náà wá wà ń bẹ̀. Thumma fusilat min ladunni hakimin khabir. Ọlọ́run wọlé títóbi ọlọ́run wọlé ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Ajọ́ àdàlà kí gbogbo tí Kúránì bá fara tì Kúránì máa sọ kan náà di gíga. Jìbìrìlù ló mú Kúránì wá fún ànábì. Ọlọ́run nítorí mo mú Kúránì lọ fún ànábì a ní kó jẹ́ ọ̀gá gbogbo màláíkà. Kitabun Wọ́n sọ Kúránì kalẹ̀ fún sí ọlọ́run Muhammadu. uhkimati Ọlọ́run ní Kúránì tá a sọ kalẹ̀ fún ẹ Muhammad torí bá a ti Kúránì ránṣẹ́ sẹ́rọ̀ ànábì máa jẹ́ gbogbo ọ̀gá àwọn ànábì ọlọ́run. Kitabun Wọ́n fi Kúránì wọ́n sọ Kúránì kalẹ̀ fáwọn àlìhùmá ànábì. uhkimati ayatuhu. Ọlọ́run ní káwa náà máa jẹ́ ọ̀gá fún gbogbo àwọn ìjọ tí wọ́n ti ṣáájú. Kitabun Ọlọ́run sọ Kúránì kalẹ̀ nínú oṣù Ramadana. Kitabun Ọlọ́run nítorí bá a sọ Kúránì yẹn kalẹ̀ yẹn kí oṣù Ramadana máa jẹ́ ọ̀gá fún gbogbo oṣù láyé. Kitabun Ọlọ́run sọ Kúránì kalẹ̀ nínú Laylatul Qadr. Kitabun Ọlọ́run ní mo ní kóru Laylatul Qadr máa jẹ́ ọ̀gá gbogbo òru nínú gbogbo òru láyé. uhkimati ayatuhu. Èmi ní ìta ìmọ̀ ní ládàá ìtẹ̀kọ́ ọ̀nà ìmọ̀ ní ládàá. Thumma Kúránì wọlé ìdókòó ti látàárọ̀ yìí. fusilat Wá kánjú. ladunni Ní sunkún. hakimin khabir. Ẹni báyìí ti sàbí jákújákú. Kitabun Wọ́n yẹ sàmì ń kétu ni. uhkimati ayatuhu. Aburú ò ní ṣèdí pẹ̀lú yín. Thumma fusilat min Ọba tó ṣe wa kú kì í ṣagbára wa. Àìmọye nǹkan ti ṣe àwọn èèyàn nínú ayé. alhamdulillahi. Ẹnìkan ló mọ̀. Alhamdulillahi. Ẹ̀yà wa àbí bẹ́ẹ̀ kọ́ ni. Alhamdulillahi. Ẹni tó kàn ló mọ̀.
lópin ìgbà tí ọlọ́run máa ní kí atẹ́gùn ọlọ́run máa fẹ́ sí ọ lọ máa fẹ́ sí ọ bọ̀ tọ́run níbi lọ tọ́run níbi bọ̀ ọmọ yìí tọ́lọ̀ sí. Alhamdulillahi. Wí bẹ́ẹ̀ dáadáa. La hawla wala quwwata. Alhamdulillahi. Ìtí òtó yóò padà sẹ́kù fún wa. Alhamdulillahi. Má wàá gbọ́ aláàgó ṣiṣẹ́. Má wàá gbọ́ aláàgó ṣiṣẹ́. Ẹnìkan ti rí kíní kan ṣe dandan àbíkẹ́mi náà orí ṣe. Ṣé ní tó ń mú wáyé ni wọ́n mú wáyé? Bọ́ ọ bá wàá gbọ́ aláàgó ṣiṣẹ́ tábà fi lè lọ lè kó má mú gàrí sí ọ lọ́wọ́ ọ̀ṣàgákò. Alhamdulillahi. La hawla wala quwwata. Bí Ramadan ò bá ti dé ẹ̀ ní rí wọn. Wọn ò ní sàánú bí Ramadan ò bá ti dé. Bí Ramadan bá wá dé, wọ́n máa wá lórí rédíò, wọ́n máa lórí tẹlifíṣàn, wọ́n máa ẹ máa fúnṣu wa, ẹ máa dákọ̀ wa. Ẹ gbádùn. Gbádùn pọ̀ kí kéwìlẹ̀ náà. Ẹ gbádùn. Àwọn tẹ́bí ń pa ń bẹ nínú ilé rẹ̀ ń bẹ ládùúgbò rẹ̀ òró jẹ fún wọn, òrówó fún wọn, òrí kankan fún wọn, orí kárí mi ló ń lọ sí. Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ebi ń pa àwọn èèyàn púpọ̀. Ebi ń pa àwọn tí ń bẹ nínú ilé rẹ̀. Ebi ń pa àwọn tí ń bẹ ládùúgbò rẹ̀ ní síríìtì rẹ̀. Ebi ń pa wọ́n. Ìwọ sì rí jẹ sẹ́kù. Ó wá dínú Ramadan wá kágbádárù. Àwọn nígbà náà èèyàn 50 làwọn fún lóúnjẹ ní sáàlì àti sínú. Ọba tó fún wọn sóṣèlè mú lórí ẹ̀. Ọba mi tó fún ẹ sóṣèlè mú lórí rẹ̀. Níwọ̀n abánikẹ́ni tó dáṣọ fún ni ó ṣe fàárí mọ́. Tẹ́lọ̀ tó rán sọ fún ọ níwọ̀n bá ní kí fàárí rẹ̀ ọ̀gbọ́n. Ẹni tó lè jìkà tó jọ́ lọ́hùn tó dá wa gan kí ni kó wọ́n ṣe nígbà tí wọ́n bá ṣe fàárí tán. Ẹni alhamdulilayi mẹ́ni. Alhamdulillahi. Ọlọ́run wọlé Kùránì tá a gbọ́ yìí Ọlọ́run já sọ́pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín ya Allah. Ẹ sàmì dáadáa. Àmín ya Allah. Gbogbo ẹni bá ní tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó dìde láàrin ìṣẹ́jú kan. يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار يا من وقعودا Kìyàmá وقعودا. Gbogbo wa bá ti dúró yìí oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdánwò ti bẹ láàrin wa. وعلى جنوبهم. Ẹlòmíì àìríjẹ àìrímu ni pírọ́blẹ́mù ti tiẹ̀. Ọlọ́run wọlé àdúgbò tá a dúró yìí ká ìdí jẹ́ òsì kúrò nínú ọ̀ràn wa. وعلى جنوبهم. Ajá ọ̀dẹ̀rà kì í ni yóò máa dá sí fún yín. ويتفكرون في خلق السماوات. Ẹlòmíì owó ilé ló fẹ́ san, ẹlòmíì olówó ilé ìwé ọmọ san. Àìsàn ni àdáwò báwọn èèyàn lóríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́wọ́ la Ramadan Ọlọ́wọ́ mọ́sá gbé òfò àtẹ̀kún àtàkà kò gbé ìfún wa Ọlọ́wọ́. وعلى جنوبهم. Ẹ̀sán mi dáadáa. ويتفكرون في خلق السماوات. Torí jíjẹ múmu ìyàwó rẹ̀ ó sì di ìyàwó oníyàwó. ربنا. Torí pé ọkọ kò ní tíyàwó jẹ ntọ́mọ jẹ. Ọkọ wa ń sọ fún ìyàwó rẹ̀ pé wọ ìyàwó mi ò tiẹ̀ rẹ́ ni pè ọ́ ni. ربنا. Láti ẹ̀ jẹun kó tiẹ̀ rẹ́ ni pè ọ́. Ó ká ìtìjú tì. Ayé àwọn èèyàn bàjẹ́ nílé Ọlọ́run. ربنا. Gbogbo tí ń jẹ́ rọ̀ọ̀sì bá a ti dúró yìí. Oṣù ọ̀dá ajá kan lọ́dọ̀ sí ma. Ajá bájá bá rọ́dọ̀ sí yóò gbó máa ní. ما خلقت هذا باطلا. Bájá bá rọ́dọ̀ yóò jùrù sí yóò jùdí sí yóò dẹ̀ngẹ̀ fáyì. ربنا. Yóò wé fún ẹ. ما Àbọ̀dọ̀ sí yóò gbó máa. خلقت هذا باطلا. Ẹni la ilaha illallah. لا إله
ọyọ̀ kan kú méjì ẹlòmíì má fi ṣeré dàpọ̀ torí Ọlọ́run má fi tí gbogbo àdúrà ti gbà ó kọ okùn méjì. Okùn méjì. Gbogbo ni wọ́n ló ṣòro ṣe fún èèyàn ló wí bẹ́ẹ̀ ìrìn Ọlọ́run kọ́ gbogbo ẹni tí bá ń bẹ ń kọ̀rọ̀ tó lóun ó bá ti wáyé Ọlọ́run bá wa ló tiẹ̀ yégéyégé. Ẹ̀sìn bẹ́ẹ̀ ti sàbí dábúdábú. Àwọn èèyàn máa ya wèrè náà àwọn èèyàn ya wèrè náà wọ́n fẹ́ kọ́ jáde kọ́ ọmọ wọlé mọ́ àwa máa jáde á máa wọlé ìwọ náà jáde lọ́nà kó fẹ́ ló dá. إلها نقلت حركة الأمرة إلى اللام التعريف ثم سكنت وقدمت اللام في اللام الأولى لاتقاء الذاكرين يا يتوى اسمعي الله كوني الله anyone feel say yeah bẹ́ẹ̀ bímọ wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ kó o ti bímọ wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ kó o lówó wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ kó o kọ́lé wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ kó o bẹ́gbẹ́gbẹ́ wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ lórí gbogbo nǹkan gbogbo tí wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ lórí ìhùn ni bọ́lọ̀ bá lóun dé láàrin ìṣẹ́jú kan ó padà sunkún ni àwọn tí fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọn kó ní ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn.